ẹni bá ní òsì àjẹ́ ó lè sọ bẹ́ẹ̀ torí kò rí wọn rí. ọmọ mi àjẹ́ ń bẹ bí ò bá wá sí oṣó tí ò sí àjẹ́ à ń sọ pé ò sọ lọ́nà. torí gbogbo t'Olódùmarè dá sílé ayé àwọn àjẹ́ ni wọ́n ń tún un ṣe. àwọn ọmọ adarí hun ò bá ti bàjẹ́. ó wà lérí béèyàn bá ṣe mọ̀ wọ́n bọ̀ sí. ó wà lórí béèyàn bá ṣe mọ̀ wọ́n pè sí. ẹni tí ilé ayé ò bá yé tí làákàyè ò sí fún ìrùpọ̀ ọgbọ́ tí ò sí làákàyè nínú ọpọlọ rẹ̀ ń ló lè sọ pé kò sí ayé. èmi ò jẹ́ bá wọn bú àjẹ́ o n ò sì jẹ́ bá wọn bú oṣó torí mo mọ̀ pé iṣẹ́ Olódùmarè ni bí ò bá sì tẹ́ Olódùmarè lọ́rùn yóò ti pa wọ́n rẹ́ torí tó o bá jẹ́ lẹ́sìn mùsùlùmí iṣẹ́ tó o bá ṣe ọ̀hún kó lọ sọ́dọ̀ Olódùmarè yóò bí ọba ọba ṣe ṣe sí. bọ́ ọba wá jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nìtì gbogbo iṣẹ́ tó o bá ṣe pátá ọ̀dọ̀ Olódùmarè lọ ń kó lọ yóò bí ọba ọba ṣe ṣe sí. bọ́ ọba wá jẹ́ ẹlẹ́sìn àbáláyé gbogbo iṣẹ́ tó o bá ṣe ọ̀dọ̀ Olódùmarè lọ ń kó lọ yóò bí ọ léèrè bọ́ ọba ṣe ṣe sí. ẹni bá wá ní ẹ̀sìn ìṣẹ̀ṣe tá a bá lọ́wọ́ àwọn baba ńlá wa ò dáa ẹ tún di irú ẹni bẹ́ẹ̀ wò ọmọ àlè ni. bá a ṣe sin Olódùmarè péyàn kọ́ forí kanlẹ̀ àwọn oníṣẹ̀ṣe ni a máa forí kanlẹ̀ f'Olódùmarè. nígbà wáṣẹ̀ a máa bọ ni a bọ Olódùmarè kó lè ṣe ń tà ń fẹ́ fún ni. gbogbo wa pátá nínú ayé pátá inú ẹbọ la gbà wá. ìṣẹ̀ṣe lèmi wà ń bẹ̀ yìí ẹ̀sìn tí mo bá lọ́wọ́ àwọn bàbá mi ni àwọn bàbá tèmi náà bá lọ́wọ́ àwọn bàbá wọn. mo sì fi ń sin Olódùmarè mo sì fi ń yin Olódùmarè. ọ̀wá bá mi ṣẹ̀sìn ìṣẹ̀ṣe wọn kèfèrí ni. ọ̀wá ṣe gbàgbọ́ kèfèrí ni. ọ̀wá ṣe mùsùlùmí kèfèrí ni irú ẹni bẹ́ẹ̀. ẹni tí ò ṣe kankan nu mẹ́tẹ̀ẹ̀ta. kèfèrí náà ẹ̀yin ìyá mi téèrì ẹ̀yin ìyá mi úmù tí àwọn onígbàgbọ́ bá wí wọn ní ẹ̀yin àgbààgbà mẹ́rìndínlógún tó solé ayé rò àwọn wo ni. ebáwọn àgbà yìí náà ni ebáwọn àjẹ́ yìí náà ni bí wọn bá gbé èèyàn lásán síbítù tí wọn ṣe tí ò mu wọn ní ẹ lọ rèé fọwọ́ lé tó àwọn àwo ní bẹ ń lé ebáwọn àgbà yìí náà ni ọlọ́ọ̀fẹ́ gbìjà Olódùmarè ọtọ́jà ara rẹ̀ gan gbèná àwọn kan wà ní Ọlọ́run èmi àní irọ́ Ọlọ́run kọ́ Olódùmarè nígbà tẹ́ ẹ bá ní Ọlọ́run ọ̀run nìkan lónìí ayé ńkọ́ ta ní fásùgbà àjẹ́ nìwọ náà. ṣé bí àdúrà wa ni pé ká dàgbà ká dògbó etí wa rí tá a bá ti rí àwọn àgbàlagbà á máa pàjẹ́ nìyẹn èmi lè ń sá fún wọn sí. àwọn gangan wọn lè fọ̀nà àyìn ìwúre tí wọn bá wú fún yín ìwúre àwọn alálẹ̀ níbi tí wọn ti bí yín yóò mọ̀yàn. àwọn tí wọn ti di ẹni ilẹ̀ tí ilẹ̀ ti ga jù lọ àwọn yun là ń pè ní alálẹ̀. ọ̀tọ̀ ni ẹbọra ọ̀tọ̀ ni ìwìn torí ẹlòmíì kò dá ẹbọra mà kò dá ìwìn mà ìwìn ọ̀tọ̀ inú igbó ní ń gbé ẹbọra kò síbi tí ò lè gbé. ó wà láàrin àwọn èèyàn náà. Olódùmarè ò má jẹ́ ká pàdé wọn wọ́n ń bẹ láàrin wa báyìí bí wọ́n ṣe jókòó yìí nísìnyí orí àwọn kan lọ jókòó lé bẹ́ẹ̀ ni àwọn kan lọ fẹ̀yìntì àwọn kan lọ kásẹ̀ lé lórí àwọn kan wà ní superstition kí ló ń jẹ́ bẹ́ẹ̀ superstition tá a fi balẹ̀ ayé jẹ́ tó ìdùnní
fi dòní superstition ni. Kí ló fà á? Àwọn wo ni wọ́n máa sọ̀rọ̀ superstition àwọn tí ò ní gbàgbọ́. Àwọn àgbà wọ́n sì ní onírọ́ ti gba owó tán ṣùgbọ́n olóòótọ́ ò ní gba ọ̀fẹ́. Bá a bá sì rarọ́ a lè róòótọ́ rà agbára ń bẹ ṣùgbọ́n gbogbo agbára ọwọ́ Olódùmarè ló wà. Àbọ̀ gbọ́ Olódùmarè wá sọ agbára ó sọ kàhàhín ọmọ mi agbára ń bẹ. Máa ṣeré máa ṣe tíátà. Ẹni tó bá ní òwò tẹ́rù ẹ sọ fúnrú ẹni bẹ́ẹ̀ pé ìwọ̀nba tí ó fi tanná lásán ló mú. Ẹ̀rín tó rọra ṣẹlẹ̀ àwọn ọba ló fà á. Èyún ẹni ẹlẹ́ẹ̀kejì ìjẹkújẹ a máa fà á. Ajá ò gbọdọ̀ gbó kọ́gàn rẹ̀ ó yọ. Nígbà wáṣẹ̀ Ifá ni wọ́n fi yan ọba kì í ṣe gómìnà ní yan ọba. Gómìnà kọ́ inú ẹni tí ó tẹríba fọ́ba ni gómìnà wà. Ẹ túdi ọba míì wò tàbí ẹ túdi ẹlòmíì wò ọmọ àlè ni. Ẹ mọ̀ tí a ń pè ní ọba ni. Ọba ba lórí ohun gbogbo ni. Ṣàngó ò bá pa bàtà pa jáwọ́jáwọ́ etí. Kí ni jẹ́ bẹ́ẹ̀? Àmọ́ ọba ti dọba gómìnà àwa la yàn á bí a sì lè yọ bó bá wù wá ní ti ń ṣẹlẹ̀ nu. Ń sọ fún ọba ń ràn àwọn bá ń sẹ́nu ẹ dìde. Bọ́bọ̀ ó bá jẹ ògbóni ni ó yàn ògbóni ni ó sọ̀rọ̀ fún ògbóni ni ó gbàdélé lórí. Kò lè dóró sí níbo ọba ò lè dóró sí. Ògbóni ni ó sọ̀rọ̀ fún yóò tẹríba fún ògbóni ni. Ògbóni ògbóràn ikú panijẹ má ṣẹ́. Àwọn ògbóni ní kọ̀ǹtírò ayé tó fi di àkókò tá a wà yìí nǹkan ògbóni ò parun. Ipò tèmi wá ayé mà pò gbóni ni mí. Yorùbá Gidi TV. Yorùbá mọ̀ pé arínímọ́ni ńlá kínnímọ́ni akínnímọ́ni ńlá yínnímọ́ni ayínnímọ́ni ńlá finipéni àfinipéni ńlá fi èèyàn pé èèyàn. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Yorùbá Gidi ẹ mọ̀ ṣe ń gán mọ̀ ní fún ìfẹ́ tẹ ẹni sí wa tí ẹ fi gba tiwa tó bẹ́ẹ̀ gẹ́ 50,000 subscribers jálẹ̀ ọ̀sẹ̀ yìí. Àfi kí n máa kí yín fún bẹ́ẹ̀ ṣe ń pín fídíò wa kiri tó ń rìn jìnnà, fún bí ẹ ṣe ń subscribe sí ìkànnì yìí, fún bẹ́ẹ̀ ṣe ń wo àwọn fídíò wa níkànnì Yorùbá Gidi TV. Ẹ ṣeun o. Lónìí ń tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ni mo tún gbé wá fún yín. Ọlákúnlé Fásùgbà ló kọ mi, ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ èdè tó rodo èdè pọ́nmi èdè múmi èdè wọ́ṣọ́ èdè gẹ́fìlẹ̀ èdè gẹ́ngẹ́jẹdé elédè yóò dẹ́dẹ́dẹ́ elédè tí fi wí yọ̀tọ̀ mi èmi kọ́ ọlọ́ọ̀ni. Mo wà láàfin ọba rìṣà lónìí. Bàbá wa Agẹṣinjáwé Ifá wọ́n ń bẹ pẹ̀lú mi. Wọ́n kẹ̀tẹ̀ǹfẹ̀ sórí àpèrè wọ́n bá wa sọ̀rọ̀ tó ní kìmí. Ǹjẹ́ kí kànàkànà ọmọ ẹja tó ń tòwú kábíyèsí o. Àdúrà tọ́ rẹ̀ àdúrà rẹ̀ á gbà ọ̀rọ̀ rẹ̀ á dayọ̀ ọ̀rọ̀ rẹ̀ ò ní dàrú Olódùmarè á gbọ́ tiẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀. Mo kí gbogbo ojú tí ń wò mí lọ́jọ́ tòní bẹ́ẹ̀ mo sì kí gbogbo yín lágbàáyé o. Àdúrà gbogbo yín ó gbà ọ̀rọ̀ yín ò ní dàrú ọ̀rọ̀ yín ó dayọ̀ Olódùmarè á gbọ́ ti yín
yíyẹ báyìí ní yẹyẹlé yóò yẹ yín kalẹ̀, rírọ̀ báyìí ní rọ̀ àdàbà lọ́rùn yóò rọ̀ yín lọ́rùn, asẹ́ni lórí ò ní sẹ́yìn lórí, adánilóró ò ní dá yín lóró, gbogbo ọ̀rọ̀ báyìí lọ́wọ́ yọ dorí lọ, gbogbo yín ẹ̀ ó yọjọ tá yín lọ, agbára ọ̀tá ò ní ká gbogbo yín, agbára ìkà ò ní tẹ̀ yín. Ẹ wo nínú ayé ògo gbogbo yín ó bùyọ, àwọn arógo bògo jẹ́ wọn ò ní bògo yín jẹ́, ẹ ò ní kú ṣáájú ògo yín náà ò ní kú ṣáájú yín. Láìpẹ́ yẹ gba kọ́kọ́rọ́ ayọ̀, ire ọdún yìí ó jẹ́ tiyín o. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣẹ bẹ́ẹ̀. Aṣọ sẹ́ni tó Olódùmarè, Olódùmarè kì í sọ tiẹ̀ kò mọ̀ ṣẹ. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣẹ bẹ́ẹ̀. Ẹ ṣeun kábíyèsí. Bàbá yóò wù mí kẹ́ bá ń farabalẹ̀ dákọ yín fáwọn èèyàn. Wọ́n ti mọ̀ yín lóòótọ́ ọdún ní àyíṣà ìmọ̀fólókò, ṣùgbọ́n fẹ́ni tí bá ń wà á fúngbà àkọ́kọ́. Orúkọ mi ni Ọba Dókítà Olúayé Ọba Ògbóni Ayé Funfun Àgbáyé, bàbá gbogbo àwọn Àgbẹ̀kọ̀yà fún gbogbo àgbáyé, ọba àṣà fún gbogbo àgbáyé, ọba rìṣà fún gbogbo àgbáyé, ajíbólódùmarè sọ̀rọ̀ fún gbogbo àgbáyé, ẹni tí Olódùmarè ń gbà fún kí Olódùmarè kó má kọ̀ fún mi. Gbogbo etí tí ń gbọ́ mi fún tòní àti gbogbo ẹnu tó yanu tó ṣe àṣẹ, Olódùmarè ò ní kọ̀ fẹ́yìn náà. Ẹ ṣeun bàbá. Ayé funfun, wọ́n máa páyé pé gba lóòótọ́. Ayé wo ni ayé funfun? Ṣó yàtọ̀ sáyé èyí tá a wà nínú ẹ̀ ni àbí ṣáyé dúdú wà ni? Ẹ ṣáà wò bàbá. Ọ̀kàrì, ayé funfun wà, ayé pupa wà, ayé dúdú wà. Ètò bá wo lúkálùkù ló lè yà sí. Ọ̀wárí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá à ń wí, Olódùmarè ló dá wọn. Olódùmarè ló kó ilé ayé lé wọn lọ́wọ́ tó ní ilé ayé rèé, ẹ lọ rè máa ṣe ìtọ̀nà rẹ̀, ṣùgbọ́n ẹ táyé ṣe ni o, ẹ má báyé jẹ́ o, torí gbogbo ń tẹ́ ẹ bá ṣe nínú ayé ẹ̀ ń bọ̀ wá jábọ̀ rẹ̀ fẹ́mi Olódùmarè. Ayé funfun wà, ayé pupa wà, ayé dúdú wà, bí gbogbo ẹ ṣe lọ́nu. Ẹ láyé funfun ń bẹ, ayé dúdú wà, ayé pupa wà. Ṣé èèyàn ní máa ń yan ayé yìí tí ó wà ní, àbí èèyàn kàn bá rẹ̀ ń bẹ, àbọ̀ máa ń yan fún yàn? Gbogbo àtọ̀ rẹ̀, èèyàn ní yan ètí ó bá wà ń bẹ láàyò, ètí èèyàn bá fẹ́ ṣe, ètí mo fẹ́ rèé o. Gbogbo wa ò lè sùn ká kọrí síbì kan náà. Gbà tí funfun wu èmi, tèmi sì rí irú àǹfààní ńlá tó wà ń bẹ, mo gba funfun. Àbí àdúrà wọ́n gbà. Èèyàn ní máa yàn án pétọ̀, irú ẹgbẹ́ báyìí ni mo fẹ́ ṣe. Ẹ rí i pé oríṣiríṣi ẹgbẹ́ ló wà láyé. Táyé a máa ṣẹgbẹ́ mi tí Kẹ́hìndé ò ní bá ṣe, ó pọ̀ jàǹtìrẹrẹ ni. Ọ̀tún wá gbọ́, kọ̀rọ̀ ayé tún wà, Olódùmarè ò ní fi á sí kọ̀rọ̀ ayé. Igun ayé tún wà, ẹja máa bí tòṣó. Kábíyèsí, ìbéèrè kan wà tí wọ́n béèrè. Àwọn kan máa wà tó ń gbà bá pé wọ́n ti sọ pé ọmọ ẹlẹ́gbẹ́ lòun, ọmọ ẹlẹ́gbẹ́ lòun. Ǹjẹ́ bó ló ṣe wọnú ẹgbẹ́? Yóò lóun ò mọ̀. Kódà wọ́n máa ń pe ọmọ ìkókó báyìí tán gbé dání, wọ́n máa ń pè wọ́n ní, wọ́n máa ń ní mi ọmọ ẹlẹ́gbẹ́, wọ́n á lẹ́lòmíì lọ́kọ̀ ọ̀run. Ṣó náà ló yan láti wà nínú irú ẹgbẹ́ yòówù ó jẹ́, ìbáàjẹ́ funfun àbí ìbáàjẹ́ dúdú? Ọ̀kàrì, ẹgbẹ́ póríṣiríṣi. A máa sọ̀rọ̀ kan pé bẹ́yìn ò bá ní ẹgbẹ́ láyé, kò lè ní ẹgbẹ́ lọ́run. Gbogbo ẹgbẹ́ téèyàn wù kó wà, ọ̀run ló ti wá. Ó rí i pé
bá a bá bímọ lónìí bó bá jẹ́ ọmọ tí ó jẹ́ ẹlẹ́gbẹ́ ni a ti mọ̀ pé ẹlẹ́gbẹ́ ọmọ lè yí. Tó bá wá jẹ́ ọmọ tí àwọn òbí rẹ̀ ò ní ìfura torí kì í ṣe gbogbo wa la ní ìfura, àwọn àgbà sì bọ̀ wọ́n ní ìfura làgbà òkun. Pánsá òfura pánsá já, àjà òfura àjà jìn. Bọ́ bá wá rí onílé tí òfura irú wọn máa dẹrú ọlọ́ṣà ni. Sotiye. Bó bá jẹ́ wípé àwọn òbí tó bí wọ́n bá ní ìfura wọ́n ti mọ irú ètò tí wọ́n ó ṣe lé lórí. Bó ṣe ká dáfá ńlá fi máa dáfá béèyàn bá ti bí ọmọ gbàrà wọn ó dá àkọsẹ̀jáyé ọmọ. Àkọsẹ̀jáyé rẹ̀ ni ó sọ ibi tó ti wá. Ó rí i pé gbogbo wa àìsí ọmọ ìlú kan náà. Ẹ wá wo inú ìlú tá a wà yìí, kì í ṣe inú ìlú yìí nìkan ni a ti bí gbogbo wa. Bọ́rọ̀ Ẹ̀gbẹ́ ṣe rí lọ́rùn nù. Ìmọ̀bọ́yọ̀ ń tẹ̀lé mi. Bọ́rọ̀ Ẹ̀gbẹ́ ṣe rí lọ́rùn nù. Ẹgbẹ́ funfun wà náà lọ́rùn nínú àwọn ẹlẹ́gbẹ́. Ẹgbẹ́ ọ̀dájú wà tí ó máa pòbí rẹ̀ lẹ́kún sáá. Bí a bá ti bí ilẹ̀ báyìí tó ń lọ nù. Bí a bá ti bí ilẹ̀ báyìí tó ń lọ nù. Tí a bá wá ṣe sìkọ́tọ̀ fún, tí a bá pe oníṣẹ̀ṣe, tí a bá pe wọ́n lé tí ò bá rí bí wọ̀ a tún máa wọnú ẹlòmíì. Kì í wá ṣe gbogbo ẹgbẹ́ náà ló ní ìkà nínú. Kì í ṣe gbogbo ẹgbẹ́ náà ló ya ọ̀dájú. Àwọn ẹgbẹ́ míì wà tí a máa tún ti òbí wọn ṣe, tí gbogbo nǹkan máa lọ létòlétò. Àwọn òbí wọn ò ní mọ bó ṣe jẹ́. Ẹ wá rí ẹgbẹ́ tá à ń wí póríṣiríṣi. Ẹgbẹ́ inú omi ọ̀tọ̀ ni. Omi tún wá póríṣiríṣi. A nítorí pé ó ti jẹ́ ẹgbẹ́ inú omi táwa wípé inú omi náà láàlọ́ rè máa ṣe nǹkan rẹ̀ sí. Irọ́ à béèrè irú omi wo, bọ́yọ́ omi tí ń rìn káàkiri ni àbómi tó jókòó kalẹ̀. Ọ̀kàrè àwọn ò ní ṣèyún àwọn gbà àti gbọ́ pọ́mọ omi ni. Ó ti yé. Wọ́n tún máa ran ọmọ lọ́wọ́ láti padà. Kí ló fà á? Ẹgbẹ́ tó jókòó kalẹ̀ ńlẹgbẹ́ rẹ̀ ẹ̀ ń wá lọ rèé bo ẹgbẹ́ tí ń rìn káàkiri. Ẹ̀rí kó yàtọ̀ síra wọn. Ẹgbẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀ wà. Ẹgbẹ́ orí àpáta wà tàbí àpáta ọ̀tọ̀. Ẹgbẹ́ orí àkìtàn wà. Ẹgbẹ́ inú ọjà ó wà. Ẹ wò ó, ẹgbẹ́ abẹ́ igi tún wá wà. Àwa ní wò pé ìbá ẹgbẹ́ abẹ́ igi rọ́ a máa béèrè irú igi wo. Bá a bá ní ìrókò ní tó bá jẹ́ àràbà ńkọ́, tàbí tá a bá ní arèrè ni tó lọ rè jẹ́ ayùn rẹ̀. Ìdí rèé tá a fi gbọ́dọ̀ máa ṣe ìbéèrè lóríṣiríṣi. Ẹgbẹ́ póríṣiríṣi, ẹgbẹ́ pọ̀. Ẹgbẹ́ oríta wà. Oríta tó wá póríṣiríṣi. Oríta mẹ́ta ọ̀tọ̀, oríta mẹ́rin ọ̀tọ̀, oríta márùn-ún ọ̀tọ̀, oríta mẹ́fà ọ̀tọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹjọ́ ń tẹ̀lé mi? Ẹgbẹ́ póríṣiríṣi. Àwọn ẹgbẹ́ míì wà tó jẹ́ pé bí wọ́n bá ṣòro wọn ó ní tí a fi ṣe. Kì í ṣe gbogbo ẹgbẹ́ náà ní ń jẹun bákan
bákan náà kì í ṣe gbogbo ẹgbẹ́ náà là ń bọ bákan náà. Mo lérò pé àárín rọra yé wa díẹ̀, àdúrà wa ó gbà. ẹ̀yin èèyàn wa wọ́n ní bọ́mọdé bá débi ẹ̀rù ó bà á. ní sọ̀rọ̀ ní lọ púpọ̀ lórí eléyìí o ṣùgbọ́n kíní kan wà tí mo fẹ́ ká mẹ́nu bàbá yìí bàbá ẹnìkan kọ àkọlé kan jọ kan àwọn ọkọ̀ kan wà tó jẹ́ pé ọkọ̀ tí jániláyà ni kódà ìmọ̀ ń fìyàn lẹ́nu láti pè ṣùgbọ́n wọn ò forí jì èmi torí mi ò pé ó kọ́ òun ní ìsìn ẹni wọn á pé wọn ò sí ó ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ó ní òsì ti ń jàjẹ́ ó ní bó bá wà ó láti jọ ni ó ní òsì ti ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ ńlẹ̀ Yorùbá sí lóòótọ́ ni kí ló yẹ kéèyàn ó mọ̀ nípa wọn. Ẹni tó bá sọ pé èèrà ń jẹun ó rọ̀rọ̀ sọ torí bí èèrà ò bá jẹun yóò ti kú. Ẹni tó bá wá ní èèrà ò jẹun òun náà rọ̀rọ̀ sọ ikùn tí ó jẹun sí òun dà. Ẹ rí ẹni bá ní òsì àjẹ́ ó lè sọ bẹ́ẹ̀ torí kò rí wọn rí. Ọmọ mi àjẹ́ ń bẹ oṣó ń bẹ bí ò bá wá sí oṣó tí ò sí àjẹ́ à ń sọ pé ò sọ lọ́nà. Torí gbogbo t'Olódùmarè dá sílé ayé àwọn àjẹ́ ni wọ́n ń tún un ṣe. Àwọn ọmọ adarí hun ò bá ti bàjẹ́. Ẹ wo àjẹ́ tí ò pààyàn gbà tó wà nínú oyún ara àtúnṣe kan nù. Àjẹ́ tí ò pa ọ́ jẹ ńgbà wọn bí ọ ara àtúnṣe kan nù. Àjẹ́ tó mú ọ dàgbà tí ò jẹ́ ọ ráhùn ara àwọn àtúnṣe kan nù. Ó wà lérí béèyàn bá ṣe mọ̀ wọ́n bọ́ sí. Ó wà lórí béèyàn bá ṣe mọ̀ wọ́n pè sí. Ẹni tí ilé ayé ò bá yé tí làákàyè ò sí fún ìrùpọ̀ ọgbọ́ tí ò sí làákàyè nínú ọpọlọ rẹ̀ ni ló lè sọ pé kò sí ayé. Tẹ́ ẹ bá ti rẹ́ni tó bóde tí ń pé kò sáyé ẹ túdi irú ẹni bẹ́ẹ̀ wò òmùgọ̀ ní ilé ayé òye. Bọ́ ọ bá ní kò sí ayé ìyá tó bí ọ ńkọ́ kíni bàbá rẹ̀ ńkọ́ kíni inú ayé tó wá ń gbé ńkọ́ tó ti ń sùn tó ti ń jí. Ẹni bá ń sọrú rẹ̀ kó má bàa sọ mọ́. Ẹ wo èmi ò jẹ́ bá wọn bú àjẹ́ o n ò sì jẹ́ bá wọn bú oṣó torí mo mọ̀ pé iṣẹ́ Olódùmarè ni. Bí ò bá sì tẹ́ Olódùmarè lọ́rùn yóò ti pa wọ́n rẹ́. Òṣùpá lé ẹ ní Ògún ẹni ọwọ́ rẹ̀ bá tó kó lọ rè tún ṣe. Ọlọ́run dá nǹkan ìwọ ní kò rí bẹ́ẹ̀ tá a wá ní ìwọ tá a ní èmi tá a ní ìwọ níwájú Olódùmarè. Àwọn kan máa kórìíra ara wọn. Wọ́n á máa kórìíra ẹ̀sìn irọ́ la bá ń bẹ̀. Torí tó o bá jẹ́ lẹ́sìn mùsùlùmí
iṣẹ́ tó ọba ṣe ọ̀hún kó lọ sọ́dọ̀ Olódùmarè yóò bí ọba ọba ṣe ṣe sí. bọ́ ọba wá jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nìtì gbogbo iṣẹ́ tó ọba ṣe pátá ọ̀dọ̀ Olódùmarè ló ń kó lọ yóò bí ọba ọba ṣe ṣe sí. bọ́ ọba wá jẹ́ ẹlẹ́sìn àbáláyé gbogbo iṣẹ́ tó ọba ṣe ọ̀dọ̀ Olódùmarè ló ń kó lọ yóò bí ọ léèrè bọ́ ọba ṣe ṣe sí. ẹ̀sìn ò yàtọ̀ o ọ̀nà tá à ń gbà pé Olódùmarè ló yàtọ̀. ẹ wò ó ìkórìíra ló wà ń bẹ̀ bóyá nítorí àti jẹ ká torí pa a fẹ́ jẹun a wà á fi kan a fi tako kan a fi kan bà kan jẹ́ ẹ wò gbẹ̀yìn irú ẹni bẹ́ẹ̀. ẹ̀sìn tá a gbọ́njú bá nínú ayé lẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ̀sìn àwọn baba ńlá wa ẹni bá wá ní ẹ̀sìn ìṣẹ̀ṣe tá a bá lọ́wọ́ àwọn baba ńlá wa ò dáa ẹ tún di irú ẹni bẹ́ẹ̀ wò ọmọ àlè ni. Oh God ó mà ṣe o. ẹ wo kí ni ìdí tá a fi pè ní ọmọ àlè bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ ẹlòmíì pé ń bo ìlú wọn yóò pé ń ronú kó tó sọ̀lú rẹ̀ ẹ̀rí pó bu Yorùbá kù láwùjọ. bàbá wa rè tó sọnù tó sọ̀lú rẹ̀ wọ́n wàá bi léèrè pé ọmọ ilé ibo ni yóò máa pe ẹ wàá mọ̀nà ẹ wàá ọmọ àlèyàn tí fọwọ́ òsì júwe lé bàbá rẹ̀. ẹ wò ó tẹ́ ẹ bá rí àwọn tí ń sọ pé ẹ̀sìn kan ò dáa olè nírú wọn. ẹ̀sìn ìṣẹ̀ṣe la gbọ́njú bá ìṣẹ̀ṣe ló kọ́ wa bá a ṣe sin Olódùmarè pé èèyàn kọ́ forí kanlẹ̀ àwọn oníṣẹ̀ṣe ni a máa forí kanlẹ̀ f'Olódùmarè. nígbà wáṣẹ̀ a máa bọ ni a bọ Olódùmarè kó lè ṣe ń tà ń fẹ́ fún ni gbogbo wa pátá nínú ayé pátá inú ẹbọ la gbà wá inú ẹbọ ni gbogbo wa ti dìde inú ẹbọ ni gbogbo wa gbà wá torí pé nígbà wáṣẹ̀ tá a bá ń tọrọ nǹkan lọ́wọ́ Olódùmarè a wà kó àwọn nǹkan tó bá níláárí a kò síta a fẹ́ gba nǹkan lọ́wọ́ Olódùmarè àwa sáná sí ẹni tí èéfì rẹ bá lo òkè dò àgbà pé Olódùmarè gba ẹbọ rẹ̀ nù ẹni tí èéfì rẹ bá fọ́n ká àgbà pé Olódùmarè ò gbẹbọ rẹ̀ nù. ẹ wò mí wọn á tiẹ̀ máa dárúkọ àwọn kan pé kèfèrí wọn ní kèfèrí lásán ẹlẹ́bọ kèfèrí kí là ń pè ní kèfèrí ilé ayé ò yí ẹlòmíín débẹ̀ ṣe mà pé ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ ṣùgbọ́n wọ́n ń ṣe bí ẹni tó mọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wọ́n mọ̀ pé àwọn mọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wọn ò mọ̀ pé àwọn mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ ó sì mọ̀ pé òun ò mọ̀
ṣùgbọ́n ẹni tí ò mọ̀ tí ń ṣe bí ẹni tó mọ̀ ń ló pọ̀ jù nínú ayé. gbogbo òòṣà tí ń bẹ nínú ayé pátá Olódùmarè ló dá wọn. ẹ wo Olódùmarè ò ṣeé tako. gbogbo ẹni tí bá ń tako sí ọwọ́ Olódùmarè kó lọ rèé sinmi torí ìparun ọjọ́ iwájú. bí Olódùmarè ṣe dá ìwọ tó ń wò mí ló dá èmi ló dẹ́yìn tẹ́ ń ṣètò. àbá rí ẹnìkan tó mọ̀ sí Ọlọ́run dárí àbí wọn ò ní làákàyè ni. àbá rí ọ̀dà wọn alọ́mọ èṣù èèyàn mélòó lèṣù dálé ayé ọmọ èṣù ni ọmọ èṣù ni èèyàn mélòó lèṣù dá sílé ayé. Olódùmarè ló dá gbogbo èṣù tẹ́ ń wí nǹkan Olódùmarè ló dá. àwọn kan máa tako iṣẹ́ ọwọ́ Olódùmarè. ibi tèmi wà yìí ìjẹ́ wòlíì tèmi ni mo wà yìí, ìjẹ́ àfáà tèmi ni mo wà yìí, ìjẹ́ ṣéwù tèmi ni mo wà yìí, ìjẹ́ gọ́ọ̀zù tèmi ni mo wà yìí. Olódùmarè ló máa ń tó gbà lérò tó fi dá mi síbi tí mo wà yìí. n rò pé ọ̀n tẹ̀lé mi. òun ló máa ń tó gbà lérò tó fi ní kí n jókòó síbi tí mo wà yìí. kí ló dé tí wọ́n máa takò mí? ọ̀ ń ṣe tiẹ̀ ń ṣe tèmi kò dira wọn lọ. ojú ọ̀run tẹ́yẹ fò láì faradura. tọ́ ẹ̀yin ọ̀bẹ àwọn à ń sọ̀rọ̀ lérí kèfèrí. àwọn wo là ń pè ní kèfèrí? kèfèrí wà bẹ́ẹ̀ ni kèfèrí ló wá pọ̀ jù nínú ayé. àwọn wo wá ni àwọn tí ò lẹ́sìn. ìṣẹ̀ṣe lèmi wà ń bẹ̀ yìí. ẹ̀sìn tí mo bá lọ́wọ́ àwọn bàbá mi ni àwọn bàbá tèmi náà bá lọ́wọ́ àwọn bàbá wọn. mo sì fi ń sin Olódùmarè, mo sì fi ń yin Olódùmarè. ọ̀wá bá mi ṣẹ̀sìn ṣẹ̀ṣe wọn kèfèrí ni. ọ̀wá ṣe gbàgbọ́ kèfèrí ni. ọ̀wá ṣe mùsùlùmí kèfèrí ni irú ẹni bẹ́ẹ̀. ẹni tí ò ṣe kankan nu mẹ́tẹ̀ẹ̀ta kèfèrí náà. mẹ́ta náà sálọ Olódùmarè dá. ó dá ṣẹ̀ṣe ẹni àkọ́kọ́, ẹni ẹlẹ́ẹ̀kejì ní Christianity, ẹni ẹlẹ́ẹ̀kẹta tí a ń Kẹ́hìndé òun ni Ànábì Muhammad sallallahu alaihi wa sallam. Jésù Kristi, Ọ̀rúnmìlà bàrà àgbọnnìrègún, Ọbàtálá gbogbo wọn bá wọn jọ lo dáúlà nú ayé ni. àwọn náà ti ń lo dáúlà wọn bọ̀. ẹ rí i pé Ànábì Muhammad ìní gbogbo wa gbọ́njú mọ̀ ni àwọn kan ti lògbà kó mò tó dé. sáwọn tí wọn wá lògbà tẹ́lẹ̀ ń pè sí ànábì mọ́. ànábì dán gbogbo wọn. inú wọn Mùsá wà, inú Kristẹni à ń pè Mósè, inú wọn Yúsúfù, gbogbo ẹ̀ bẹ́ẹ̀. àwọn kan ti lògbà rí. inú ṣẹ̀ṣẹ̀ tá a wá ń wì ànábì Ṣẹ̀tíù ta ló dá? nínú ṣẹ̀ṣe l'Ànábì Ṣẹ̀tíù wa. bẹ́ẹ̀ni. ta ni ń jẹ́ Ṣẹ̀tíù ní. Ìfánù Ìfánù nígbà náà Ifá ni a fi béèrè ọ̀nà káyé ó tó di ayé tá à ń gbé yìí. Ifá ẹlẹ́rìí ìpín òun ló tọ́ wa sọ́nà
ó ní bí ilé ayé ṣe bẹ̀rẹ̀ kì í ṣe pé àkàndélé ayé náà irọ́ ó ní bó ṣe bẹ̀rẹ̀ ọ̀dọ̀ àwọn kan ló ti bẹ̀rẹ̀ kó tó di pàwàdé. gbogbo wa pátá lẹ́lẹ́bọ o gbogbo wa pátá bẹ́ẹ̀ bá dé ṣọ́ọ̀ṣì mẹ́rin nísìn wà láwọn ń ṣètò kí là ń pè létò kí ni tí ń jẹ́ ètò tùràrí lóríṣìíríṣìí àwọn wo ló ní tùràrí torí ìkínlẹ̀ fi ń fi tùràrí èèyàn ọ̀bẹ ká wá bọ́ sínú ẹ̀sìn mùsùlùmí ká forí kanlẹ̀ fọlọ́dùmarè wọ́n ń to oníṣẹ̀ṣe lẹ́yìn ni. oníṣẹ̀ṣe ìkírun àwọn máa ń kírun. oníṣẹ̀ṣe ń kírun ọ̀nà ọ̀rí pé mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ọ̀nà tá à ń gbà á sin olódùmarè èdè wa ló yàtọ̀ ó dà à ń sọ̀rọ̀ lórí àwọn àjẹlẹ̀ kan báwo oníṣẹ̀ṣe ó bá wí á pe ẹ̀yin ìyá mi òṣòǹgà. bí àwọn mùsùlùmí ó bá wí wọn ní ẹ̀yin ìyá mi téèrì yóò máa yé gbogbo àti wọn mọ̀ nípa rẹ̀ dáadáa ẹ̀yin ìyá mi téèrì ẹ̀yin ìyá mi úmù tí àwọn onígbàgbọ́ ó bá wí wọn ní ẹ̀yin àgbààgbà mẹ́rìndínlógún tó solé ayé rò àwọn wo ni. ẹ bá àwọn àgbà yìí náà ni ẹ bá àwọn àjẹ́ yìí náà ni pé bọ́yọ̀ wá ń ṣe nǹkan ọ̀ní fi tiẹ̀ ṣe irọ́ ní ọ̀ ń takò sí olódùmarè bẹ́lẹ̀ yìí bá lọ tó bọ̀ èmi wọn á wí fún kó lè bá a débi tí ń lọ wọn ní kó lọ rè wẹ́yọ̀nù àwọn àgbà àwọn àwo làgbà ìbá wọn tá à ń wí náà ni bí wọn bá gbèyàn lásán sípítù tí wọn ṣe tí ò mu wọn ní ẹ lọ rè fọwọ́ lé tó àwọn àwo ní bẹ́ ń lé ìbá wọn àgbà yìí náà ni ọmọ mi àdúrà wa gbà ju gbogbo rẹ̀ lọ ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó lódùmarè dá kò sí èyí tí ò dá ń bẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe ẹ jẹ́ kí wọ́n rí a ní àwòkọ́ṣe eré iṣẹ́ tó lódùmarè ò rán wa ká má jẹ ọlọ́ọ̀fẹ́ gbìjà olódùmarè ọtọ́jà ara rẹ̀ gan gbèná débi pọ́ wà pọ̀ ń gbìjà olódùmarè kí ló ń gbìjà olódùmarè fún. àwọn kan wà ní ọlọ́run èmi àní irọ́ ọlọ́run kọ́ olódùmarè nígbà tẹ́ ẹ bá ní ọlọ́run ọ̀run nìkan lónìí ayé ńkọ́ ta ní ẹ já sí làákàyè ọjà yìí àdúrà wọ́gbà. ọ̀rọ̀ ń bọ́ ọ̀rọ̀ sì tún ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré ẹ̀yin lórí ọ̀rọ̀ àwọn ìyá mi tí ẹ ti ń bá bọ̀ látẹ̀ẹ̀kan bàbá wọn a máa pé gbogbo obìnrin là jẹ́ bó nìyẹn ṣe jó òótọ́ àti pé ńlẹ̀ wa ń bí báwọn èèyàn bá ti kàwé díẹ̀ tí wọ́n rè kó tí wọ́n délé ẹ̀rù àwọn ìyá arúgbó tí ń bẹ ní àdúgbò a máa bà wọ́n pé kọ́ mọ̀ lọ jàjẹ́ torí pé lọ́pọ̀ ṣọ́ọ̀ṣì gan-an ńgbà wọn bá tún ṣe wọ́n ní àwọn ìyá ilé wọn kan láwọn babaláwo míì gbọ́n bá lọ bá wọn wọ́n ní àwọn ìyá ilé wọn kan ní kí wọ́n ṣọ́ra fún tàbí kí wọ́n sá fún bẹ́ẹ̀ làwọn àáfàá kan náà ṣé àwọn ìyá wa yìí làjẹ́ ni nígbà tí pé gbogbo obìnrin làjẹ́ ṣé nǹkan àbẹ̀rù ni wọ́n ní àbí tó yẹ ká fà mọ́ torí nígbà míì ẹ̀rù á sì máa bá a yàn. ògbó àtọ̀ rẹ̀ ayé ò ní gbóhùn lẹ́nu rẹ̀ àjẹ́ ń bẹ lágboolé
gbogbo obìnrin pátá làjẹ́. Ọ̀wárí gbogbo ọkùnrin pátá oṣó ni wọ́n, kò sẹ́ni tí wọ́n ó pè tí ò ní jẹ́. Fásùgbà àjẹ́ nìwọ náà. Mo pè ọ́ tó jẹ́ mi ní ìsìn ẹ̀. Mo pè ọ́ ní ìsìn ọ sì jẹ́ mi. Èyí ti wá rí àjẹ́ nìwọ náà. Torí ìdí èyí kò sẹ́ni tí wọ́n ó pè tí ò ní jẹ́. Àjẹ́ ń bẹ lágboolé lóòótọ́. Ó dà jẹ́ mú ọ wọnú ayé kan lọ. Àjẹ́ tí ń fi àjẹ́ rẹ̀ tó fi ṣéèfù rẹ̀ títí tó fi jẹ́ èèyàn. Òun ló tọ́jú rẹ o. Òní ń kómi kó tọ́ rẹ o. Ó ní irú àwọn oore tó ṣe fún o. Ṣùgbọ́n gbò ti jẹ́ pé àgbàlagbà. Ó dà ṣé bí àdúrà wa ni pé ká dàgbà ká dògbó. Etí wa rí tá a bá ti rí àwọn àgbàlagbà á máa pàjẹ́ ni hàn. Ṣá àwọn àǹbẹ̀ lọ́hùn pé káwa náà mọ̀ débi hàn dé ni. Ìwọ tó o mọ̀ wípé ẹ̀tọ́ rẹ ni o gbọ́dọ̀ ṣe, èyí ti rí tó o máa bo àwọn àgbà. Kò sẹ́ dìgbà tó o bá kóbì kórógbò, kò sẹ́ dìgbà o bá gbẹ́ran tó ń pẹran. Ìwọ tó o ti lọ látijọ́ yìí táwọn àjẹ́ sì sọ títí tó o fi débi tó ń lọ tó o sì fi rí ṣe tó o fi dolówó tó o fi dọlọ́lá. Ọwá palétì ọ̀làwọn àjẹ́ pọ̀ nílé. Èyí ti rí tí wọ́n òwe tutù wọn. Kí lè tutù àwọn ìyá wọn? Ọ̀kàrì wọ́n lé tutù. Ó dà bọ́ọ̀bá ti ń bọ̀ ọwá bọ́ ń fi ta bóyá bàbá Sàlání ọwá àwọn irú nǹkan bá a máa du àwọn àgbà lójú. Ọwá búrẹ́dì sí, ọwá mílíìkì. Oògùn kan ń bẹ tí àwọn àgbà máa lò ń jọun, fẹ́rọ̀ọ̀sì, oògùn ẹ̀jẹ̀. Ọwá tí ọwá wá bí èlò kan. Ọwá tí ẹ̀yin àgbà, ẹ̀yin ìyá mi ẹ má bínú o, ẹ jẹ́ máa lọ rí kí n bọ̀ rí o. Mo fẹ́ mú wájú báyìí lọ o. Bá pò ṣe mọ ni o tọ̀ gbé fún ọ. Bó bá dọdún tí ń bọ̀ àwọn náà wọ́n máa sọ títí tọ́ ní fapádá tọ́ ní fẹsẹ̀ kọ títí tí ìdọ̀dún tí ń bọ̀. Torí wọ́n mọ̀ pé bó bá dọdún tí ń bọ̀ àwọn ò tún mọ orú rẹ̀. Ṣé wọ́n wàá gbàdúrà kí n tọ̀ wọ́n kú? Wọn ò ní gbàdúrà rẹ̀ torí ọjọ́ tí Ifá bá ti polówó rẹ̀ jẹ ni ò ti gbẹbọ mọ́. Ọjọ́ tí Ifá bá pa olówó ẹ̀ jẹ ni ọ̀gbẹ́bọ mọ́. Ọ̀tanu ibi ni ó pa kú. Ibi ni ó pa Ifá ń kú. Ká má máa gbà wọ́n gbọ́ báwọn kan máa ń pé ìyá kan bẹ ń lé ká ṣọ́ra ká má wulẹ̀ lọ lé láti fún wọn ní nǹkan bó bá fún lówó yóò léwu kó má lọ bínú sí ọ. Pé ká má gbà àwọn tí bá ń sọ bẹ́ẹ̀ gbọ́ ká má tọ́jú àwọn arúgbó wa lè sọ yìí. Ẹ má gbàrú rẹ̀ gbọ́ ẹni tó bá ti fẹ́ dàgbà torí ń tá a bá ṣe lónìí ọ̀rọ̀ tán ni lọ́la. Ntí wọ́n bá ṣe lónìí tó ní àgbàlagbà lẹ́nìkan ọ̀fẹ́ rí tàbí báyìí kàṣá báyìí dènà tí ẹ náà ń bọ̀ bí wọn náà dépò ọ̀hún wọn máa sáfò náà. Àgbàlagbà ń bọ̀ lọ́nà ó wá mú ọ̀pá dání ń tẹ̀pá bọ̀ ìwọ tó wá dá pé ọ̀tún wá gba ọ̀pá lọ́wọ́ arúgbó. Kó náà mọ̀ pé tóun náà ń bọ̀ ọ̀kárẹ̀ ìjàre ọmọ yìí sótìyé èmi lẹ̀ ń sá fún wọn sí. Àwọn gangan wọn lè fọ̀nà àyìn ìwúre tí wọn bá wú fún yín ìwúre àwọn alálẹ̀ níbi tí wọn ti bí yín yóò mọ̀yàn.
torí ibi tí wọ́n ti ń wúre fún yín àwọn alálẹ̀ ń bẹ ń bẹ. Àwọn wo la ń pè ní alálẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ alálẹ̀ o àwọn wo àwọn tí wọ́n ti di ẹni ilẹ̀ tí ilẹ̀ ti ga jù lọ àwọn yun là ń pè ní alálẹ̀. Ọ̀tọ̀ ni ẹbọra ọ̀tọ̀ ni ìwìn torí ẹlòmíì kò dá ẹbọra mà kò dá ìwìn mà. Ìwìn ọ̀tọ̀ inú igbó ní ń gbé ẹbọra kò síbi tí ò lè gbé. Ó wà láàrin àwọn èèyàn náà. Olódùmarè ò má jẹ́ ká pàdé wọn. Àṣẹ o, àmì àṣẹ. Torí àwọn ẹbọra máa ń rìn káàkiri ni. Wò mí wọ́n ń bẹ láàrin wa báyìí. Àwọn nǹkan tí Olódùmarè dá tí a fojú rí ó pọ̀ ju ń tà ń fojú rí lọ. Bí wọ́n ṣe jókòó yìí nísìnyí orí àwọn kan lọ jókòó lé. Bẹ́ẹ̀ ni àwọn kan lọ fẹ̀yìntì àwọn kan lọ kásẹ̀ lé lórí. Ṣùgbọ́n wọ́n mọ̀ pé èèyàn ò mọ̀. Wọ́n mọ̀ pé gbogbo ayé ojú méjì ni a ní o ṣùgbọ́n ojú mákọlùgì mákọlọ̀pẹ̀ ni afọ́jú ni wọ́n. Ǹjọ́ mà tún máa fọ́jú kò ṣẹ̀ṣẹ̀ dìgbà téèyàn bá dijú tí ń fọ̀ pààrìn tàbí tójú rẹ̀ méjèèjì bá fọ́. Irọ́ ó dà ìwọ wo àwọn ọmọ kéékèèké tá à ń bí àwọn ọmọ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ tí ò dá nǹkan mọ̀ wọ́n lè gorí kínní lọ wọ́n pa ó bẹ́ẹ̀ wọn ò mọ̀ bọ́yá lè kú wọn ò mọ̀ bọ́yá nǹkan kan lè ṣe àwọn kí ni wọ́n fọ́ lójú. Ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ló wá wà nínú ayé tí wọ́n fọ́ lójú bẹ́ẹ̀ tó ṣe pé ojú mákọlùgì mákọlọ̀pẹ̀ mákọlù mọ́tò nìkan ni a ní wọn ò ní ojú inú. Àìwá lójú inú wa ń kó bá ọ̀pọ̀lọpọ̀ torí tọ́pọ̀lọpọ̀ bá ní ojú inú kò ní pé kò sí ayé. Àdúrà wa gbọ́ ọmọ mi kọ́rọ̀ má pọ̀. Mo gbà pé ètò yìí ètò tí ó yọ ọ̀pọ̀lọpọ̀ nínú ewu tó pọ̀ ni torí ẹ fọgbọ́n kó alóògùn kan ní ìsìn ẹni tí nǹkan bá ń dàrú fún ó lè lọ ilé ìbí ẹ̀ bí wọ́n ti bí i níbi ó ti ṣẹ̀ wá kó lọ wá àwọn àgbààgbà tí ń bẹ láti lọ tán lọ́rẹ bí n bá gbọ́ yín yé ó jọ pé n tẹ́ ń sọnù. Bẹ́ẹ̀ ni ètùtù àwọn àgbà ni mo ti sọ wọ́n lé tutù bẹ́ẹ̀ bá ti wá mẹ́tùtù wọn ó ti tàn. Ọ̀gbọ́n tí a máa pòwe kan ni wọ́n ní òòṣà tí Ṣàngó ò lè nà. Àwọn kan ní aré ló lè sá máa ní ò lè sá eré ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ó mọ ètùtù Ṣàngó ni torí pé ibi tí bá ti ń sá lọ Ṣàngó lè jùkòlù ṣé wàá lè sáré nù. Ètùtù Ṣàngó ló mọ̀ ó tètè gbé tutù rẹ̀ fún olómi ọkọ mi o forí mi bọ̀ mi o. Ó ṣe rí nù. Nítorí pé ìre wọn ìwúre wọn ẹ ló tètè mọ́ èèyàn lára tipẹ́tipẹ́ jonkun lọ eléyàn bẹ́ẹ̀. Ńgbà mo dé bí mo rí àwọn ohun ọ̀ṣọ́ àwọn iṣẹ́ ọnà lóríṣiríṣi àwọn kan á pè ní ère ó wuyì ó rẹwà àwọn míì ń ṣe bí ẹni fẹ́ ṣẹ̀rùbẹni tí ọ̀láyà. Ìyẹn ní ìwà jẹ́ kí n padà lọ sórí ọ̀rọ̀ ẹ̀sìn tá à ń bá bọ̀ lẹ́ẹ̀kan. Ṣé bíbọ ni wọ́n? Ìyún ẹni. Ìkejì, àwọn kan mọ̀ pé wọ́n ń bọ òòṣà tí ò lẹ́nu wípé kò lè sọ̀rọ̀. Ṣé lóòótọ́ ni pé àwọn òòṣà tí wọ́n máa ń bọ wọn kì í lè dáhùn béèyàn bá bá wọn sọ̀rọ̀ wọn yìí sì gbọ́rọ̀? Ìbéèrè méjì ni. Ìbéèrè àkọ́kọ́ à ń bọ òòṣà ní àyín à ń ṣe kínni à ń bọ òòṣà
kì í wá ṣe gbogbo rẹ̀ náà là ń bọ̀. Ìbéèrè àkọ́kọ́ nù. Òòṣà kọ̀ọ̀kan ń ló ní àkókò tiẹ̀ ní àyín. Ṣàngó ó ní ọ̀sẹ̀ tiẹ̀ ní àyín. Olúkòso àyàn náà àkàtà yẹ̀rìyẹ̀rì. Ta ló dáa? Olódùmarè ni. Kí là ń ṣàtakò lé lórí? Ọ̀ṣunládé kojú ẹbọra tí gbénú omi ọ̀wáyanrìn kówó sí. Ta ló dáa? Olódùmarè ni. Àbí ta ń dómi? Kí làwọn ń ṣàtakò sí? Ògúnláká ayé ọ̀sìn mọ̀lẹ̀ torọ́pọ̀lọpọ̀ kò yé wọn. Gbogbo ọ̀nà tá à ń tọ̀ lónìí Ògún ló là á. Bí ò bá wá sí Ògún ńbo là á máa tọ̀, ńbo là á máa dé sí. Èèyàn bẹ́ẹ̀ Ọya òrìrì bí ò bá sọ́ya bó la ṣe fẹ́ rí àtẹ́gùn. Olúkálukú ló ní tiẹ̀. Láàlú òfìrí òkò ọ̀pọ̀lọpọ̀ wọn á ní ògiri òkò. Irọ́. Kí ni jẹ́ ògiri òkò? Ṣé ògiri ni èṣù ni? Òfìrí òkò àjọngọ́lọ̀ ọkùnrin ogun. Abániwọ́ràn bá rí dá. Ọ̀bẹ́lẹ́kún sunkún kẹ́rù ó bẹ́lẹ́kún. Òbónímí sunmí kẹ́rù ó bonímí. Onímí sunmí láàárọ̀ yẹn ń sùn jẹ. Èṣù láàlú òfìrí òkò. Wọ́n ní àwọn kan ní ẹbọra burúkú tí jẹ́ látọ̀pa. Irọ́ kò rí bẹ́ẹ̀. Wọ́n ti gbé gbági. Ẹbọra kúkúrú. Ẹbọra kúkúrú tí jẹ́ látọ̀pa. Ìwọ́n á rìn lọ láàrin ẹ̀pà àtàrí rẹ̀ wá hàn fírífírí. Wọ́n ní ọpẹ́lọpẹ́ gíga tí bàbá ga. Èèyàn bẹ́ẹ̀. Àwọn òòṣà lóríṣiríṣi báyànì. Òòṣà kan náà ń bẹ tá à ń pè ní báyànì. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí à ń pè ní báyànì òòṣà dàda. Ó rí pé a máa kí dàda pé dàda olówó ẹyọ. Òòṣà ní dàda. Dàda ni àkọ́bí ìyá Ṣàngó. Ṣùgbọ́n dàda jẹ́ oníwà pẹ̀lẹ́. Ṣàngó jẹ́ oníjàgídíjàgan. Ó jẹ́ ní tó le líle ní fi gbára rẹ̀. Ó dàbí ò bá le kó lè gbé nǹkan èèyàn lọ ní ìsìn. Sódà ni àbá bẹ Ṣàngó lọ́wọ́ ẹ̀ Ṣàngó gbà padà. Ṣé bí ò bá wá le bó ló sì fẹ́ gbà á? Tí dàda bá jáde lọ, tí a bá na dàda níta torí kò lè jà, yóò wá sunkún wálé. Àbúrò rẹ̀ yóò máa bi pé kí ló ṣe é? Yóò máa pọ́n kan Ṣàngó ní sọ́nbẹ̀. Làwọn àgbà ni wọ́n fi pòwe pé dàda ò lè jà ṣùgbọ́n lábúrò tó gbójú. Ṣàngó wà lọ rèé ba bẹ̀jẹ́. Èèyàn ká fi yan tì. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì pé òòṣà tí ò lẹ́nu, òòṣà tí ò lè sọ̀rọ̀, ibi tó yé wọn mọ́ ni. Òòṣà ń sọ̀rọ̀, òòṣà lẹ́nu. Bẹ́ẹ̀ bá ń bọ òòṣà tẹ́ fi nǹkan sí òòṣà lẹ́nu tí ò bá gbà lọ yín kì í ṣe pé kò gbà á, kò pọn dandan kó gbà á, kò pọn dandan kó jẹ ẹ́. Ẹ ti fi sí ti ń jẹ gbogbo wọn ti ń jẹ pátápátá ò ní ń jẹun. Èèyàn bẹ́ẹ̀. Bọ́yá eégún jáde ní ìsìn tàbí à ń bọ òòṣà kan tí àgàn tí ò rọ́mọ bí
tàbí tí ẹni tí ń wá retí òríire tó wá jàjà wá jáde tí ń pè olówó orí mi o, jẹ́ ń wọ̀ lẹ́ẹ̀mí o, jẹ́ ń jẹ́yàn lẹ́ẹ̀mí o, jẹ́ ń bímọ lẹ́ẹ̀mí o, jẹ́ ń gbọ́mọ wá kí ọ lẹ́ẹ̀mí o. Àkókò tí a ń wíhun ń lọ jábọ̀ fún Olódùmarè, ìránṣẹ́ Olódùmarè ni òòṣà jẹ́, yóò lọ jábọ̀ fún Olódùmarè. Àwọn ẹrú rẹ o, ariwo tí a ń parẹ́ o, bá ń ṣe fún wa kó tó dìgbà báyìí. Ẹ wò mí wò, kó tó di ọdún mẹ́rin ìtí ẹ wí wọn ó sì rí bẹ́ẹ̀. Sóòṣà ò wá lẹ́nu, sóòṣà ò létí, ṣé kò wá dáhùn? Kò ṣe òòṣà ò wá sọ pé ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọn. Àwọn kan wọn á ní superstition. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Superstition tá a fi balẹ̀ ayé jẹ́ tó ìdòní, tó fi dòní superstition ni. Kí ló fà á? Àwọn wo ni wọ́n máa sọ̀rọ̀ superstition? Àwọn tí ò ní gbàgbọ́. Kódà wọn ò ní gbàgbọ́ pé Olódùmarè wà. Wọn ò ní ìgbàgbọ́ kankan, àwọn ni wọ́n máa sọ̀rọ̀ superstition. Kò rí bẹ́ẹ̀. Ó rí i pé nígbà wáṣẹ̀ èèwọ̀ wà. Àwọn bàbá wa là gbọ́dọ̀ fọwọ́ sùdò. Bàbá ń fọwọ́ sùdò, nǹkan báyìí lè ṣẹlẹ̀. Àrá lè sáńgbà náà kó pa ẹ̀ ń tàn. Ó ti ṣẹlẹ̀ dáadáa láìmọye ìgbà rí. Àmọ́ bí ọ̀pọ̀lọpọ̀ tí máa ṣe àṣìṣe, bóyá ẹnìkan wá jẹ́ ẹ̀yà abìkan, bóyá ẹ̀yà abìkan ni, bóyá irú wa ní àyàn wa ṣeré lọ́bẹ̀, àwa rẹ̀ nìkan ti ń fọwọ́ gbé odò, nǹkan kan ò wá ṣe, ó ti gbàgbé wípé àwọn àgbà ní báyìí láàṣẹ ń lè wà, èèwọ̀ ni níbòmíì. Káyì ọmọ ṣe o, òmùgọ̀ ti pọ̀jù nú ayé, wọ́n ti gọ̀ jù. Àkókò tá à ń wí yìí, àwọn òòṣà ó gbé ọ̀rọ̀ rẹ lọ sọ́dọ̀ Olódùmarè, àdúrà ó sì gbà. Ta ló gbàdúrà? Ẹbọ Olódùmarè ni. Tí wọn ò bá wá fiṣẹ́ rẹ jẹ́, sÓlódùmarè rántí rẹ. Bẹ́ẹ̀ Olódùmarè ò sì gbàgbé ẹnìkan, àmọ́ iṣẹ́ tó Olódùmarè ń ṣe pọ̀. Bá a bá tètè kígbe sí létí kó rántí wa, kó rántí wa, kó rántí wa, ọ̀nà dín, yóò ṣe bọ́ ọ̀fẹ́ nǹkan kan ni. Torí rẹ̀ ló fi sọ àwọn nǹkan kà. Ẹ máa wá jíṣẹ́ fún mi. Ẹ máa wá jíṣẹ́ fún mi. Ó dà, ẹja ti bìkan wò. Ẹ wà rí orílẹ̀-èdè wa lónìí. Ṣé gbogbo òlú ló máa ti ń ṣẹlẹ̀ ń bẹ̀? Ẹ bá àwọn aṣojú tó bá rán síbẹ̀ náà ni wọ́n máa wá jíṣẹ́ fún. Bó ṣe rí nù. Ibi ọ̀rọ̀ wá dé yìí, ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn náà ti ń pàwọn ò tiẹ̀ nígbàgbọ́ wípé agbára àtijọ́ tí ń bẹ ńlẹ̀ Yorùbá táwọn baba ńlá wa tí wọ́n fi ń sọ̀rọ̀ nígbà kan, táwọn baba ńlá wa fi jẹ́ ìjayà nígbà kan, táwọn baba ńlá wa fi jẹ́ arẹmọlẹ́kún nígbà kan, pé agbára náà ṣì wà. Ǹjẹ́ kí ló dé? Wọ́n ní báwọn bá níṣòro, táwọn bá sáré jàǹgàlà jòǹgó ló lọ báwọn táwọn ìbá tọ́ka sí gẹ́gẹ́ bí àgbà, gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe, gẹ́gẹ́ bí wòlíì, gẹ́gẹ́ bí àfáà, tàbí gẹ́gẹ́ bí babaláwo ńlẹ̀ Yorùbá. Wọ́n ní owó lásán làwọn máa ń ná lánàá dànù, kì í sí nǹkan kan tí wọ́n tẹ̀yìn ẹ̀ yọ. Ẹlòmíì ó lóun ti lọ́kọ ọ̀run láti ìgbà pípẹ́ ni wọ́n ń pò ń lọ́kọ ọ̀run, òun lọ́kọ ọ̀run, wọ́n rí ọkọ ọ̀run ọ̀hún lé, òun sì máa ń nìbálòpọ̀ ojú oorun. Eléyìí bẹ́ẹ̀ bí àpẹẹrẹ kan nínú ọ̀gọ̀ọ̀rọ̀ ọrú ẹ̀mí. Ẹ gbọ́, ṣàgbára náà ṣì wà. Kí ló ń fà á tí wọn ò kí ń rójútùú sí ìṣòro ayé wọn?
ọ̀kàrẹ̀ a máa kọrin kan nígbà kan ìwà àmọ̀bọ́yà ń kọ ní ìsìn náà o wọ́n ní kì í ṣe pé kò sí bàbá ń bẹ bíi tàtijọ́ àwa la sin bàbá bíi tàtijọ́ mọ́ ọmọ mi agbára ń bẹ o bó ṣe wà níjọ́ náà ló wà ní ìsìn ó dà bí ò bá ṣe agbára bíi tìjọ́ mọ́ ṣé ewé tó wà níjọ́ náà kọ́ ló wà ní ìsìn ó ti yí padà agbára tí ń bẹ níjọ́ náà ni ló wà ní ìsìn ṣùgbọ́n nǹkan kan máa ṣẹlẹ̀ kéèyàn tó lè fìdí agbára hàn yàn ọ̀nà ó jìn torí ẹni ó bá fi ìdí agbára hàn òun náà ni ó padà dálẹ̀ rẹ̀ ọ̀nà kanu ọ̀nà kejì ẹni ó bá fi ìdí agbára hàn bí ó ṣe pààyàn ni ó máa wá kí kágbára wọn lè bá jẹ́ tiẹ̀ ọ̀nà kanu ọ̀nà kẹta èmi ní agbára tí mo jogún lọ́wọ́ bàbá mi àwọn kan wà wá láti ibì kan wọ́n fẹ́ rà á iyekíye àwọn ọba gbà lọ gbogbo àwọn ọ̀nà táwọn agbára wa kọ̀ọ̀kan tí a ń gbà sọnù nù agbára wa o ìwọ tó o bá lọ títí tó o bá wò pé kò ságbára ọ ì tí ì kàn ni mo ti débì kan mo ti ṣe gbá mo ti ṣàwo mo ti ṣe kòkó ẹlòmíà ní mo ti lọ gbá màá ní ọ̀dọ̀ mi lọ wá ní abẹ́ ìtìrí táròyé pọ̀ ọ ti lọ gbá ọ ti lu àwo sọ́dọ̀ ẹlòmíà ní kò síbi tóun ò tí ì dé màá lọ́ọ́ tí ì dọ́dọ̀ tèmi o gbogbo ẹ̀ lóríṣiríṣi àwọn àgbà wọ́n sì ní onírọ́ ti gba owó tán ṣùgbọ́n olóòótọ́ ò ní gba ọ̀fẹ́ bá a bá sì rarọ́ a lè róòótọ́ rà agbára ń bẹ. a lè pé agbára ń bẹ ń bí àwa yìí ọ̀ní. sáà lè pa agbára ń bẹ ń bí àwa yìí bàbá. kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí n bá ń sọ fún ọ kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí n bá ń ròyìn ìwọ náà rẹ́rù ń bọ̀ dé ṣùgbọ́n gbogbo agbára ọwọ́ olódùmarè ló wà àbọ̀ gbọ́ olódùmarè wá sọ agbára ó sọ kàhàhín ọmọ mi agbára ń bẹ máa ṣeré máa ṣe tíátà ẹni tó bá ní òwú òtẹ́rù ẹ sọ fúnrú ẹni bẹ́ẹ̀ pé ìwọ̀nba tí ó fi tanná lásán ló mú agbára ń bẹ. wọ́n ní bọ́mọdé bá débi ẹ̀rù yóò bẹ̀rù mi ò ní sọ jù bá ń lọ lápá abẹ ná ọ̀rọ̀ tó ṣe ń tẹ̀ wájú ọba ògbóni àgbáyé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ògbóni nígboro báyìí àyà àwọn èèyàn kan sì máa já kí n má ti lọ bẹ̀ wọn ẹ já padà sórí ọ̀rọ̀ ìṣẹ̀ǹbáyé wa àtàwọn ìṣẹ̀ṣe àtàṣà wa lẹ́nu àìpẹ́ yìí ní ẹnìkan tó ti fìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ló kọ ẹni tá à ń sọ yìí nílùú ìṣẹ́yìn nípínlẹ̀ ọ̀yọ́ ó sì pàṣẹ ó pèsè fáwọn lọ́balọ́ba bí n bá débi tí n ò bá béèrè béèrè àwọn ìbéèrè tí mo béèrè kò kún tó ó ní káwọn lọ́balọ́ba ó dìde wá láti ṣàpọ́nlé fún gómìnà ló pè é ṣùgbọ́n àwọn kan ní torí gómìnà kọ́ wípé kí wọ́n lè ṣàpọ́nlé fún òun nítorí pé ó ti fìgbà kan rí jẹ́ ààrẹ èrò àwọn kan náà wọ́n sì dìde wá bí ẹ ń pèsè fún wọn ó ní ẹ jókòó wọ́n sì jókòó náà padà bí ẹ ń pèsè fún wọn àwọn kan wá tọ́ka sí pé ẹ̀gbin gùn bí ẹni fi orí adé wọ́lẹ̀ ni àwọn kan ní kì í ṣe ìforí adé wọ́lẹ̀ wípé ní tó túmọ̀ sí ni pé
ó kó àwọn orí adé lẹ́kọ̀ọ́ ó tún wọn sọ́nà ni ó bá wọn wí ni pé ìbáwí yìí sì ṣe ti máa dùn. Kí lè ròyìn lórí èyí? Ojú wo lẹ wò? Ògbó àtọ̀ rẹ̀ ẹ̀rín tó rọra ṣẹlẹ̀ àwọn ọba ló fà á. Èyún ẹni ẹlẹ́ẹ̀kejì ìjẹkújẹ a máa fà á. Ajá ò gbọdọ̀ gbó kọ́gàn rẹ̀ ó yọ. Nígbà wáṣẹ̀ Ifá ni wọ́n fi yan ọba, kì í ṣe gómìnà ní yan ọba. Gómìnà kọ́, inú ẹni tí ó tẹríba fọ́ba ni gómìnà wà. Ifá ni wọ́n fi yan ọba, àmọ́ ní ìsìn gómìnà ní yan ọba ní ìsìn wọ́n ti kọ́rọ̀ fádànù. Ńlọ́pọ̀lọpọ̀ nǹkan ò fi tùbà tùsẹ̀ mọ́ nínú ayé. Bẹ́ẹ̀ bá bọ́ba mi sọ̀rọ̀ ní ìsìn ọ̀tọ̀lẹ̀ ya bí tí òun ó yà lọ. Tí wọ́n bá rẹ̀ ń kò rántí mọ́, kò jẹ́ nǹkan kan níwájú rẹ̀ mọ́. Táwọn ẹ̀yà míì ló jẹ́ bàbàrà lọ́dọ̀ rẹ̀, gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí ń sọ lẹ́ẹ̀kan pé ẹ túdi ọba míì wò tàbí ẹ túdi ẹlòmíì wò, ọmọ àlè ni. Nígbà wáṣẹ̀ ọba mà gbó kangan. Mọ̀ tí wọ́n ń pè ní ọba ni, ọba ba lórí ohun gbogbo ni. Ṣàngó ọba pa bàtà pa jáwọ́jáwọ́ etí, kí ni jẹ́ bẹ́ẹ̀? Àmọ́ ọba ti dọba gómìnà, àwa la yàn á bẹ a sì lè yọ bó bá wù wá ní ti ń ṣẹlẹ̀ nu. Tó bá jẹ́ pé bí wọ́n ṣe ń bá a bọ̀ láti gbà wáṣẹ̀ náà wọ́n sì ń bá a bọ̀ dì sí i, ẹ rí i pé ilé ayé ò gùn jù báyìí lọ. Sótìyé èyún ẹ ní ọba míì náà wà tí ò mọ̀ tí a lọ rè mú wá láti ibì kan pé ó wá jọba. Bó o ní ìṣẹ̀ṣe àṣà wa, bó o ló ṣe fẹ́ yerú ẹni bẹ́ẹ̀. Àyàfi ká tún tò, àyàfi ká tún tò. Ọba ní yan gómìnà, ọba ó parapọ̀, ó wàá nà ká sí pé ntá àfẹ́rẹ́ ntá gbé kalẹ̀ rèé. Kì í ṣe pé gómìnà ní yan ọba. Ibi táṣìṣe ti wọ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ń, níbi àṣìṣe ti wọ̀ nù. Bọ́mọ Yorùbá ò bá wá tètè kó dìde kó paná gbogbo orú nǹkan wọ̀nyí, ewu ni níjọ́ wájú. Ẹni tẹ́ ẹni wọn ní kóyìn ó dìde yìí nísìn, òun náà mọ tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe. Kì í ṣe pé kò mọ̀, ó mọ̀, ó mọ̀. Kò yẹ kéèyàn máa fojú ìṣẹ̀ṣe gbolẹ̀. Tẹ́ bá ti rẹ́ni tí ń fojú ìṣẹ̀ṣe gbolẹ̀, ẹ lọ rèé kọ́ ọ́ lẹ̀. Ìṣẹ̀ṣe ó padà fojú òun náà gbolẹ̀ ni. Ń sọ fún àwọn ń rán àwọn bá ń sẹ́nu ẹ dìde, àná sì dìde. NDT Clearing Freight and Logistics, iṣẹ́ wọn dára, wọ́n ká sánsan, wọ́n kárí ayé. NDT Clearing Freight and Logistics, bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀, MDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹjọba tá a gbà ó mú àwọn èèyàn
yàn wá láàyò láti port ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́ MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín MDT tún bá ní rajà product sourcing ìyẹn ni pé à ń ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́ à á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó ní MDT clearing freight and logistics akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa sọ̀rọ̀ 08182311480 àti 0912-907-4004. bákan náà ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto Canada please call +16472895364 website www.mdtfreights.com MDT Clearing Freight and Logistics assure delivery. ọ̀ ń sọ pé àtolódùmarè yàn kí wọn ó dìde ipò gómìnà kọ wọn ìdìbò fún ìfaniyàn wọn ìdìbò fún pò ọba àbí a máa dìbò ní pé ẹ tò sẹ́yìn ara yín irọ́ ẹ mú wé irọ́ ìfaniyàn àyàfi ká padà kì í ṣe pé òsì bàbá bíi tàtijọ́ o àwa la sin bàbá bíi tàtijọ́ ọ̀dà ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ó ṣe rí nù. tọ́ ọba ògbóni ayé funfun báwọn èèyàn kan bá gbọ́ pé ògbóni lè èèyàn wọ́n ní ó ti wọ ẹgbẹ́ àwọn tó lágbára pé àwọn mọ̀lẹ́bí ọ̀ àmọ́ ò pé ẹni tó wọ ẹgbẹ́ ògbóni yìí ìjọ tí iná bá fẹ́ dilẹ̀ lẹ́yìn àsunṣu jẹ wọn ó yọ ọkàn rẹ̀ jẹ o ṣé nǹkan kan wà tó yẹ káwọn èèyàn ló mọ̀ nípa ògbóni. ọ̀kàrí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì kọ́ kí wọ́n tó lè yọ ọkàn èèyàn nígbà wáṣẹ̀ yóò dérú kò tá a wà yìí nígbà ìwáṣẹ̀ torógbóni gbópan púpọ̀ oògùn sì ń bẹ ògbóni ní yan ọba bọ́bọ̀ ó bá jẹ ògbóni ní ó yàn ògbóni ní ó sọ̀rọ̀ fún ògbóni ní ó gbàdélé lórí kò lè dóró sí níbo ọba ò lè dóró sí ògbóni ní ó sọ̀rọ̀ fún yóò tẹríba fún ògbóni ni ògbóni ògbóràn ikú panijẹmásẹ àwọn ògbóni ní kọ̀ǹtírò ayé tó fi di àkókò tá a wà yìí nǹkan ògbóni ò parun ipò tèmi wá ayé mà pò gbóni ni mí. bàbá aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládò gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé aládò ìlú olórí méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kí o tètè kàn sí bàbá aládò. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara. pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. lego herbal mixture àti osconto capsule. èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. ẹ máa pe bàbá aládò 08028121088. ògbóni ní ṣèdájú ayé bẹ́ẹ̀ bá dé kóòtù lónìí ntẹ́ ẹ rí lórí mi lẹ́ẹ̀rì níwá lórí adájọ́ bẹ́ẹ̀ bá rí lọ́ọ̀yà lónìí ntẹ́ ẹ rí lórí mi lẹ́ẹ̀rì lórí lọ́ọ̀yà ògbóni ní ṣàkóso ayé ògbóni ní olódùmarè kólé ayé lé lọ́wọ́ bọ́ọ̀ bá ṣògbóni ọ̀ lè rí àwọn àgbà
ẹ wò ẹ má jẹ́ ká máa tú ìtùkùtù ògbóni gbópọn ògbóni gbópọn ògbóni gbópọn púpọ̀ ó gbópọn púpọ̀ kò sì sílùú tí ògbóni ò sí àgbọ́fà là ń wòkè o ifá kan ò sí ní para tẹ́ ẹ bá ti rẹ́ni tó dáfá tí ń wòkè sàn kò gbọ́ kíkí ifá ni tó bá gbọ́ kíkí ifá ní tí ifá wù yóò sọ. ọmọ mi ògbóni lágbára gan o ọgbọ́n bí mo ṣe kì á ni ògbóni ògbúràn ikú panijẹmọ́sẹ̀ ayé ò ní bá gbogbo wa jà. àmì àṣẹ bàbá wa ògbóni ayé funfun mo nífẹ̀ẹ́ yín púpọ̀ nítorí ẹ̀kúnrẹ́rẹ́ ìmọ̀ tó jinlẹ̀ tẹ́ ẹ ní ṣùgbọ́n kí n má tàn yín bàbá ńgbà mo tún débí bí n bá fojú kojú yín àyà mi á sì la gàràgà bí mo ti pé mo láyà tó mo débí mo kọ́kọ́ fẹ́ mi kàn ṣùgbọ́n mo gbìyànjú láti ṣọ̀kan akínni mo dúpẹ́ púpọ̀ fún àǹfààní tẹ́ ẹ fún wa láti jíròrò pẹ̀lú yín láàrin nǹkan bíi wákàtí kan ẹ ṣeun o n ò tó yín gbèǹde àǹfààní ni mo rí orí ọ̀fẹ́ mo rí gbà ẹ ṣeun púpọ̀ àmọ́ rí yín báwo bàbá ẹ ṣeun o ẹ ṣeun o mo mọ̀ pé ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn báyìí wọn àtún ní fẹ́ jẹ́ kí fóònù mi ó gbádùn wọ́n mọ̀ pé dandan àfi kí n fáwọn nọ́mbà yín èmi ò wá mọ̀ o olúayé ọba ògbóni ayé funfun bóyá ẹ lè fààyè gbarú ẹ̀ fáwọn èèyàn kí wọ́n ó pè yín bó bá wá jẹ́ bẹ́ẹ̀ kò ní jẹ́ pé bẹ́ẹ̀ bá bóyá ẹ lè pè fáwọn èèyàn kí wọ́n kọ ọ́ lẹ̀ lọ́dọ̀ wọn. nọ́mbà mi ò wá yí padà ní gbogbo àgbáyé nọ́mbà tí gbogbo ayé mọ̀ náà ni ó dà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08034314013 tàbí 08054563335. ẹ ṣeun bàbá títí ìgbà míì tá a tún máa pàdé ẹ̀yin náà ti rí i pé nǹkan ju nǹkan lọ láyọ̀ la máa pàdé Ọlákúnlé Fásùgbà ló kọ́ mi ire o.
òkú méjì àwọ̀ ilé Ifẹ̀ o. àwọ̀ níṣẹ́ àwọ̀. ìwòrì méjì àwọ̀ ilé Ifẹ̀ o. àwọ̀ níṣẹ́ àwọ̀. àǹfààní wà fún ọ láti gbé ilé tó dáa tó fini lọ́kàn balẹ̀ tó dùn gbé kódà nílẹ̀ bàbá rẹ̀. Adélérè Olúṣẹ́gun Michael òun ni orúkọ mi tí mo jẹ́ adarí iléeṣẹ́ Aleri Global Concept Limited níbi tí a ti ń báyàn ralẹ̀ tá à ń báyàn kọ́lé tó jẹ́ pé a ní block industry on our own tá a fi ń develop property fún àwọn èèyàn tàbí ẹni tó jẹ́ pé fún rẹ̀ náà ó ti jẹ́ pé bóyá ó ti ń ṣe development ẹ̀ lọ tẹ́lẹ̀ tó jẹ́ pé ó fẹ́ ra block lọ́wọ́ wa ni ó fẹ́ ra sand ni and àwọn trucks tá fi ń deliver sand on our own tá fi ń deliver granite. A ní àwọn offices wa sí AGC Plaza opposite Awotan Central Mosque Apẹtẹ Ìbàdàn. A dẹ̀ tún ní another office níbi tá a ti ní block industry wa náà sí Adeola Junction besides Adaba dumping yard ní Apẹtẹ Ìbàdàn. AGC Plaza yẹn àpètàn ẹ̀ ní Aleri Global Concept Limited tó jẹ́ orúkọ iléeṣẹ́ wa níbi tá ti ń talé tá ti ń báyàn kọ́lé tá ti ń báyàn ralé tó dẹ̀ jẹ́ pé à ń fi òótọ́ ọdún ṣe òótọ́ ọdún tá a sì ń lò látọ̀dún tá a ti wà ní ẹnu iṣẹ́ yìí ló mú wa tayọ. ẹni tó bá mọ̀nà gan-an ni kó tẹ̀lé gbáyé ìfọ̀kànbalẹ̀ nílẹ̀ baba ńlá bàbá rẹ̀. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.